tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín ọyàn mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn òde wípé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ mà kásán etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà ẹ ò wá nílò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́ kí n rí ìyá mi ẹ gbà mí bí ó tiẹ̀ ṣe ẹ̀ẹ̀kan ẹ jẹ́ n fojú gan ní ìyá mi òbí tó bí mi ta ló ń pariwo bẹ́ẹ̀ ọwọ́ àtẹ́ o ọwọ́ àtẹ́ o ògúlùtù bọ́nú omi ọwọ́ àtẹ́ o ara rọ̀ sọ́rí ara ti wá rọ̀ báyìí o ǹjẹ́ ẹ mọ̀ pé ara ti rọ̀ ọwọ́ ṣìkún ti tẹ olórí àwọn agbésùnmọ̀mí èyí tó ń balẹ̀ Nàìjíríà jẹ́ tó ń pa wá nípa ìfọnáfọṣún lọ́wọ́ báyìí ọwọ́ ti tẹ̀ o níṣẹ́ ló wá ń pariwo ló ń rawọ́ ẹ̀bẹ̀ pé ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ tiẹ̀ jẹ́ kí n lè bá ìyá mi sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ wo ló fẹ́ wà lẹ́nu òkú gbẹ́ ọ̀rọ̀ wo ló fẹ́ wà lẹ́nu òkú gbẹ́ ńgbà tó ń pariwo pé kó jẹ́ kóun bá ìyá òun sọ̀rọ̀ so oníyà pẹ̀lú gbogbo àwọn èèyàn tó ti pa ìwọ lè dìde sí pé kó jẹ́ kó bá ìyá ẹ sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tí wo ò jẹ́ kí wọ́n bá ìyá wọn sọ̀rọ̀ yẹn kọ́ tí wọ́n ti pàdánù ẹ jọ̀ọ́ kí ni kó ṣẹlẹ̀ sí òbí àwọn ìyẹn olórí agbésùnmọ̀mí kan ni ó tí ọwọ́ ṣìkún àwọn ìjọba ti tẹ̀ tó jẹ́ pé ó wá bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ ó ń pariwo ni ó ní ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ tiẹ̀ jẹ́ ń fojú gan ní ìyá mi ẹ jẹ́ ń bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ kí ló wà lẹ́nu wèrè mo béèrè ní o olórí àwọn boko lọ́wọ́ tẹ̀ olórí àwọn agbésùnmọ̀mí tó jẹ́ pé kò yé má dorílẹ̀-èdè Nàìjíríà láàmú òun lọ́wọ́ wá tẹ̀ báyìí ló wá pariwo pé ẹ dákun ẹ jọ̀ọ́ o ẹ tiẹ̀ jẹ́ kí n bá ìyá mi sọ̀rọ̀ torí ìyá ni wúrà èèyà pẹ̀lẹ́ o ó ti farabalẹ̀ gbọ́ orin jí ìyá nìyá mi ó wá expect pé Nàìjíríà máa gbọ́ yẹn àgbọ̀n pa ẹ wo ẹ fẹ́ yín ẹ̀ tàgbá òun ló máa dáa kò sọ̀rọ̀ kan tí ó fẹ́ ti ẹnu ìbọn ẹ̀jò kò sọ̀rọ̀ gidi kankan tó fẹ́ ti ẹnu ìbọn ẹ̀jò bí kò ṣe pé kí wọ́n yá mútu ẹni o kó tó di nǹkan tí apá ò ní ká mọ́ bẹ́ẹ̀ ni nítorí Ọlọ́run ti bá wa mú eléyìí náà Ọlọ́run ti bá wa mú ẹ wo Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ṣe rí Yorùbá ní tax tó jẹ́ pé Ọlọ́run ti fi àṣẹ sí Ọlọ́run ti fòǹtẹ̀lú pé ọmọ Yorùbá àníṣe ìlọsíwájú yín ó ti yá ẹ̀rí báyìí ẹ̀rí bọ́lá ṣe ń ṣiṣẹ́ ẹ wo bó ṣe ń ṣe ohun mèremère àbí ìwòyí oṣù tó lọ ní olórí boko gara tó ń léfò tó ń sọ kò sí tó lè ṣẹlẹ̀ kò sẹ́nìtìn ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọwọ́ tẹ̀ o nígbà tọ́wọ́ tẹ̀ dáadáa níṣẹ́ ni wèrè ń rawọ́ ẹ̀bẹ̀ ó ní ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ tí ẹ dákun ẹ jẹ́ ń bá ìyá mi sọ̀rọ̀ èèyà àánú abiyamọ ìyá ń jẹ ó sọ pé kó bá yẹ sọ̀rọ̀ nígbà tó ń pa àwọn èèyàn ẹ wo Yorùbá ẹja máa dúpẹ́ torí Ọlọ́run tún ti fi ọ̀tá wa hàn wá Ọlọ́run ti fi ọ̀tá wa hàn wá ni àbí ẹ wo Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi àṣemọ́ bàbá Tinubu ẹ̀pin orílẹ̀-èdè ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀pin orílẹ̀-èdè torí a ò lè máa gbé pẹ̀lú àwọn ẹranko ènìyàn ká wá máa sọ pé wọ́n ṣe kí ni èèyàn ni wọ́n irọ́ o ká máa sọ pé we are one a lè máa ṣe suffering and smiling ká dẹ̀ máa pariwo pé we are one we are not one àìṣe ìkan náà
bákan náà àdè lè lajúlẹ̀ kẹ́ ẹ pa wá ní ìpakúpa. Ẹ wo ọmọ Yorùbá ẹ̀jẹ̀ àti Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún onílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ dákun ẹ máa bá wa ṣe kíni, ẹ máa bá wa share kí wọ́n lè mọ̀ pé Yorùbá ti ṣetán láti gba òmìnira. Bẹ́ẹ̀ ni o, a ti ṣetán. Ṣé rí bó dẹ̀ ṣe wà yìí? Tó bá sọ pé kí ló mú láyà wa jù bí kò ṣe òmìnira wa. Ẹ wò ẹ má jẹ́ ń tàn yín, òmìnira wa ló mú láyà wa jù o. Ṣùgbọ́n a ò wá nítorí pé à ń jà sí òmìnira ká wá fi àwọn tiwa, àwọn mọ̀lẹ́bí wa sí é. Nítorí pé tá a bá gba òmìnira yìí, àwọn ní ìdùnnú wa tá a máa ní àwọn torí àwọn nǹkan tí mo fi jà fún Yorùbá lélẹ̀. Ẹ wo ọmọ Yorùbá ẹ jẹ́ á jí o, ẹ jẹ́ á ronú, ẹ jẹ́ á ronú. Torí election 2027 tí ń bọ̀ nsìn, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò ronú, kò ronú pé kí gan-an ló kàn ẹ́, ṣé nǹkan tó kàn ń kàn lélẹ̀. Ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ tó máa ta ìbò ẹ̀ ló pọ̀ jù. Wọ́n á tún máa sọ lẹ́nu wo akúkú ti mọ̀ pa a máa tún jẹ ìyà ọdún mélòó kan ni. Ṣùgbọ́n ṣó wá da káàdì máa repeat nǹkan kan náà every time. Torí ẹ̀ láti sọ pé ṣẹ́rí election 2027 yìí àṣemọ́ àgbọ̀n wọ́n ti gé tiwa àyìn lọ. Torí tá a bá fẹ́ sọ pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sáwọn olórí wa yìí, ṣe fẹ́ sọ pé àwọn ò rí kankan ni bí àwọn Fúlàní ṣe ń pa wá ń pakúpa. Ṣe fẹ́ sọ pé àwọn ò rí kankan ni, wọ́n rí wọn kò ní sọ̀rọ̀ ni. Nítorí tí wọ́n gbà kò ní jẹ́ kí wọ́n lè sọ. Separation is the resolution to Nigeria. Bẹ́ẹ̀ ni ìpínyà pátápátá òun la fẹ́, ìpínyà, nítorí wípé ó ti sú wa. Bẹ́ẹ̀ ni Nigeria will be divided and nobody can stop it. Bẹ́ẹ̀ ni Nigeria á pín, kò dẹ̀ sí anybody tó lè dí lọ́wọ́. Yorùbá nation máa dúró. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ kókó, ló jẹ wá lógún. Torí Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ ohun gbogbo tó ń ṣẹlẹ̀. No retreat, no surrender. Ọmọ Yorùbá a ò gbọ́dọ̀ lọ́ra. Ẹ jẹ́ ká dìde ká máa gbára wa nítorí wípé òmìnira wa yìí, pàápàá jùlọ tó bá ṣe ẹ má jẹ́ kí ọmọ Yorùbá gan kó nípìn nínú ìdìbò. Bẹ́ẹ̀ ni tó bá ṣe kó má tẹ̀ ọmọ Yorùbá má nípìn nínú ìdìbò, ká lè jẹ́ kó yé wọn pé Yorùbá nation la fẹ́. Ẹ wo ẹ̀yin mi bá mi bó kó lọ fà. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwó èèyàn lọ́tí ló sì pé Yorùbá nation ni la fi ń sọ pé God bless Yorùbá nation. Ó dàbọ̀.